gbogbo ọmọ ìlú Ìjẹ̀ṣà pátápátá mo mà kí ní tilé toko ẹ kú ara fẹ́ra kù kábíyèsí ọba Gabriel Adékúnlé Arọ́mọlànà kejì ọwá òbòkun tìlú Ìjẹ̀ṣà àwọn ọmọ Ìjẹ̀ṣà ọmọ bòkun ọmọ wa Ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ obì ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ tiriwọ̀ yìí tó bá fẹ́ ni àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ ni àwọ̀ sínú igbó ẹranko búburú àrùn òmùjẹ Ìjẹ̀ṣà òrídìí ìṣáná ilé lẹ́rú ọwá tí ń múná roko Ìjẹ̀ṣà ló sin tòlótòló ẹrú bàbá wọn báyìí ló sin pẹ́pẹ́yẹ ìlú Ìjẹ̀ṣà jẹ́ ìlú kan lára àwọn ìlú tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ní òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday àná yìí òun náà ni kábíyèsí ọba Gabriel Arọ́mọlànà ni wọ́n kéde wípé wọ́n wàjà ìdíwọ́ kábíyèsí ọba ọwá òbòkun ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè àtẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú igbákejì rẹ̀ ńgbà náà Alhaji Atiku Abubakar lára àwọn ọ̀tọ̀kùlúùlú níwọ̀nyí tí wọ́n ti fi ọ̀rọ̀ àti ìkẹ́dùn wọn ránṣẹ́ ò sí gbogbo àwọn ọmọ Ìjẹ̀ṣà pátápátá àti sí mọ̀lẹ́bí kábíyèsí àtẹ̀jáde ìkéde ìwàjà kábíyèsí ọ̀hún náà ló tọwọ́ ẹni tó jẹ́ aṣíwájú tìlú Ìjẹ̀ṣà olóyè Yínká Fásùyè ló tọwọ́ wọn jáde wípé kábíyèsí wàjà lówùúrọ̀ ọjọ́bọ̀ Thursday àná yìí tí ń ṣe ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2024 kábíyèsí Arọ́mọlànà ni wọ́n lò tó ọdún mẹ́rìndínláàádọ́rùn lórí òkè pẹ̀ 86 tí wọ́n sì wà lórí ìtẹ́ ọba fódìdí ọdún mẹ́rìnléníogójì 42 ni wọ́n fi wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọwá òbòkun tìlú Ìjẹ̀ṣà kábíyèsí ọba Gabriel Adékúnlé Arọ́mọlànà kejì Ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ obì ọmọ wa ọmọ bòkun ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ tiriwọ̀ ọmọ olóbì ṣèjẹ́ ọmọ olóbì ṣèpà Ìjẹ̀ṣà òkúkú rídìí ìṣáná ilé lẹ́rú ọwá tí ń múná roko kábíyèsí kẹ mọ́ tòkun ẹ mọ́ tèkùló òun ọba ń jẹ lájùlẹ̀ ọ̀hún òun náà ni kẹ mọ́ bá wọn jẹ kẹlẹ́dùmarè kó bá wa dá gbogbo ọmọ ìlú Ìjẹ̀ṣà àti ìlú Ìjẹ̀ṣà sí o kó dá ìpínlẹ̀ Ọ̀ṣun sí kó sì dá orílẹ̀-èdè Nàìjíríà sí lápapọ̀.